orí ló dá mi. Orí ló dá mi. Ènìyàn kọ́ Ọlọ́run ni. Orí ló dá mi. Orí ló dá mi. Ènìyàn kọ́ Ọlọ́run ni. Orí ló dá mi. Orí ní dání ẹnìkan kì í dá orí. Òrìṣà ní dání ẹnìkan kì í dá òrìṣà. Èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè ọmọ aráyé. Ẹ ti gbàgbé Olódùmarè ṣé owó tẹ́ ní ló ń tẹ́ gbéléjú gẹ́gẹ́. Ẹ̀yin alọ́lọ́run ni o, èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè. Lójú àṣebi bí kẹ́ni ó lówó kí wọ́n má lè dá tọrọ nímọ́. Lójú àwọn òṣìkà bí káfíńré rọjà ká má lè darí wọlé ẹni. Bí kólúwa rẹ̀ ó rìnrìn kọ́nà lẹ̀ lókèdè gbé. Bí kọ́mẹ́ni ó má gbà náwó gbọgbọgbọ léni sí. Àti ṣerú èyí sí o, èrò kà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn. Orí ló dá mi. Ènìyàn kọ́ Ọlọ́run ni. Orí ló dá mi. Èrò kà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn bọ́mọ aráyé bá jí wọn máa wòye ẹni ńlá bíi kó ṣubú bíi kó ṣubú. Àìní ṣubú èèyàn ní ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí tí kálukú gbé wáyé. Ẹ̀rí ẹnìkan ràgànràgàn ọmọ aráyé wọ́n ṣe bí ò lè jọ́lọ́mọ mọ́ láyé. Ṣé bẹ́ẹ̀ rí kainkain níjọ́ tó fẹ̀yìntì tí ń kẹ̀ bí ọ̀tà àràtà tí ń fomi ojú tó gbèrè ọmọ ìwọ́n ló ti tán fún kainkain láyé. Ẹ̀yìn ìgbà tí wọ́n ní ò lè bímọ mọ́ ìlú wa di kainkain. Kainkain sáré kainkain dìmọ́kùn kainkain sáré. Ẹ̀yin alọ́lọ́run ni o, èéṣe dẹ̀ ń fi pèrò gẹ́gẹ́ bí Olódùmarè. Ojú bá pọ́n ní roro bí iná nígbà wo bá tẹ́ ojú pípọ́n padà lẹ́yìn ẹni. Bí yàbá jẹ́ èèyàn jẹ̀yàn, béèyàn ò bá ti kún yà lọ́wọ́ tó bá pẹ́ títí yóò mọ yà lẹ́yìn ẹni. Ìṣẹ́ òṣèwọ̀n àmúṣeré, bẹ́ẹ̀ ni òsì òṣèwọ̀n àmúṣàwàdà. Ojú tí ń káwọ́ kì í ṣàgbọ́n mú, òsì tí ń káwọ́ òsì àtàlà ni. Bó bá pẹ́ títí a ó fọ̀rọ̀ yìí tẹ̀ rírí, kò sóhun tó lè tí kì í tẹ̀ láyé. Lójú ọmọ aráyé àṣebi ní kéjọ bíi kíbi wọn ó bá ní. Ṣùgbọ́n o, orí tó dágbé ìyẹn ọ̀jẹ́ ká gbé ó sílẹ̀ jẹ́. Orí àlùkò lọ́jọ́ odò lóṣùn ẹ̀gàn. Bí lékeléke ò bá ta kété, ọmọ aráyé wọn ti fìyẹ́ ẹ̀ funfun bọnú epo. Tó o bí lékeléke ò bá ta kété o, ọmọ aráyé o wọ́n ti kì í yẹ́ ẹ̀ funfun bọnú epo. Tó o mo júbà ara wájú o, mo ṣèbà èrò ẹ̀yìn, mo ṣèbà àwọn tá a jọ jẹ́gbẹ́ tá a jọ fẹ̀gẹ́ pẹ̀gbẹ́. Mo sì bá gbogbo lọ́balọ́ba o, mo sì bá gbogbo òjòyè. Àmọ́ gbogbo òbà tí mò ń ṣe àwọn tó ń làkàkà pé bóun nílẹ̀ yóò ṣe ní bàjẹ́, bóun nílẹ̀ Yorùbá ò ṣe ní dàrú, bóun orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe ní dàrú, bóun ní ògo èèyàn dúdú bí òun ò ṣe ní wọ́ọ̀kùn, àwọn ni mò ń ṣèbà fún o. Káró ní pé ká bùyàn kù nílé ayé ó ti wà bẹ́ẹ̀ ọjọ́ tó pẹ́ ni. Ẹ mà tún kọ́ àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Ìmọ̀ náà sáyé kọ́mọ ó là kó sì jẹni tó fi sáyé lọ. Àdámọ̀ rí kálukú ó ti wà lọ́dọ̀ ẹnì kejì rẹ̀. Bí wọ́n ti ṣerú ẹ̀ sí bàbá kẹyọ̀ nígbà tí ń bẹ láàrin òjìkítì ìfẹ́. Bí wọ́n ní kò níre láyé bóyá ló fi lè níre lóde ọ̀run. Ǹjẹ́ kò wá tó kéèyàn ó káwọ́ lórí? Bàbá wa sọ Olódùmarè lọ oko gbogbo ẹjọ́ bá ti ọ̀sọ̀ fólúwa. Òdùmarè ní kó má dá wọn lóhùn ọjàre. Ó ní kó má padà lọ ní ayé. Ó nírètí ń bẹ láyé, ó ní tẹ̀yẹ lẹ́ni. Ó nírètí ń bẹ lóde ọ̀run. Pẹ̀lú orin bàbá mi àràbà ìlú Òṣogbo Ifáyẹmí Ẹlẹ́bùúbọn orípa ńlá sìnkú ẹ̀bà sí òní mo fi wọlé. Orin wọn tí wọ́n pè ní orí ló dá mi. Tá bá sọ̀rọ̀ nípa àwọn àgbà òṣèré àti àgbà ọ̀jẹ̀ nínú Ifá nílẹ̀ Yorùbá àti ní àgbáyé, gbẹ́nu ẹ sọ́hùn kò sí fún bàbá wa o Ifáyẹmí Ẹlẹ́bùúbọn.
nígbà wá tiẹ̀ wà ní kékeré eré wọn làwa máa ń wò Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ bàbá ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ a máa bẹ ìjọba ní o ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Ògùn bóò ni gbogbo àwọn eré Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ yìí ẹ jẹ́ á tún pè àwọn bàbá yìí kí wọ́n wá ṣe é kí wọ́n wá ṣe tí bàbá yìí bá ń kífá èyí náà gbọ́ bí ṣe ń kífá. ẹsẹ̀ orin tí wọ́n kọ ìlà ń pè ní ẹsẹ̀ Ifá àbí ìyẹ́rẹ́ Ifá. àtètègbè ní fúfóòsà orí mi tètègbè ní kí n ṣẹ́gun ọ̀tá mi orí ẹni bá gbé ni àmọ́ lówó. tó pẹ̀lú orin bàbá wa Yẹmí Ifáyẹmí Ẹlẹ́bùúbọn tí mo fi wọlé òun iná ilé mo fi ń kí gbogbo akó àbọ̀ sórí ètò yìí ètò wa ìtàn Yorùbá àkọ́tún lórí ètò tá a ti ń bá bọ̀ láti bí oṣù mẹ́ta ìṣekúpa Timothy Adegoke ní Hilton Hotel ní Ilé Ifẹ̀ lẹ́yìn tí gbogbo àgbáyé tí wọ́n sì kojú ọ̀rọ̀ sí pé àáwù á ṣe wá gbọ́ o èèyàn ṣe wá gba ilé ìtura ó sì wá di wípé ẹ̀ ń ṣekú pa lórí ẹ̀ náà la wà lórí ìṣekúpa Timothy Adegoke tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ tó lọ a ti wà nínú ìlà yìí lóní gbogbo òwòye ọ̀sẹ̀ tó lọ. nígbà tí a ṣàdédé gbọ́ yí pé lójijì ni wọ́n gbé Ramani Adegoke Adédoyin ni wọ́n gbé lọ sílé ẹjọ́ tó ṣe wípé ẹ̀gbọ́n Timothy Gbadé àti Alhaji Oríyọmí Hamzat àwọn náà wà l'Àbújá àti pásítọ̀ Timothy tí wọ́n pa tóbi yí pé gbogbo náà lárí bó ṣe lọ Alhaji Oríyọmí Hamzat gbìyànjú láti fi ṣe àfihàn àwọn fídíò bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìtẹ́kọ̀ọ́ fíntà àti ẹlẹ́ẹ̀kejì a rí wípé a wà nínú ìlà yìí lo nígbà tó yá ni gbogbo wa pariwo tí Alhaji wa sì pariwo tí Gbadé pariwo pé ẹ gbà wá o àwọn gbọ́dọ̀ gba lọ́ọ̀yà àgbà ọ̀jẹ̀ lọ́ọ̀yà agbẹjọ́rò tó ṣe pé ó gbóúnjẹ fẹ́ gbẹ́ ọgbà wo bọ̀ nígbà tí a sì wá bá lọ bá bọ̀ gbogbo èèyàn gbà wọ́n pariwo pé kí wọ́n fi àkáǹtì ìta nígbà tí Gbadé lọ tó dé wọ́n ní kí wọ́n lo àkáǹtì wa náà lárí àkáǹtì tí wọ́n lò ńgbà náà wípé ṣùgbọ́n kinní kan tó jọ mí lójú ni wípé tí kì í bá ṣe pé nígbà tí Alhaji Oríyọmí Hamzat sọ wípé yorùbá báyìí ló ti wọlé pé agbẹjọ́rò táwọn gbà wípé wọ́n ní káwọn kówó fún ìyàwó òkú ni mo rò pé nígbà tó wọ́n wọlé títí dìgbà tó fi sọ̀rọ̀ ní àyájọ́ ṣé ìjẹta kọ́ àrí 17,200,000 17.2 million ló túmọ̀ sí pé àwọn aráàlú àwọn alágbára wa lẹ̀ tá a bá ń dúró tira wa tá a sì ń lo àǹfààní ńlá láti jàjàgbara kúrò lọ́wọ́ àwọn amòòkùnṣèkà àwọn ìka èèyàn ẹni. àyàwó bẹ̀rẹ̀ sí ní jáde pé wọ́n fi Ramani ilẹ̀ o ilé ẹjọ́ Àbújá gbogbo wa la rí dírámà tẹ́yọ́ ṣẹlẹ̀ ọkọ̀ Ramani jíìpù rẹ̀ ẹni wọ́n fi gbé wá jíìpù dẹ̀ǹdẹ̀ olówó ńlá ẹni wọ́n fi gbé wá tó sì tó ń lérí níwájú gbogbo àgbáyé yìí pé Gbadé máa kú ṣùgbọ́n eléyìí jẹ́ ìdójútì fún orílẹ̀-èdè wa Nàìjíríà tàkàṣọ òdodo débi wípé ojú lámẹ̀ẹ́tọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi wò lágbàáyé ni wípé wọ́n rí orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú tó ṣe pé àwọn òpònú àti ìka èèyàn ní ń darí àtàwọn aláìní tìjú ní orílẹ̀-èdè tí ó lajú ẹ wo orú nǹkan ní orílẹ̀-èdè tó lajú ẹni tá a fẹ̀sùn kàn Ògúndáméje kọ̀tán Ògúndákan kọ̀tán ó lóun Ògúndáméje ìlọ̀rọ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì Gbadé sọ yìí pé nínú àwọn tó wá sí Èrúwà láti wá bóyá wọ́n fẹ́ pa ni o wọ́n fẹ́ jí gbé ni o kí wọ́n mú nígbèkùn ni o kí wọ́n àbí wọ́n fẹ́ ṣe ní sùtá ni o òun rí kan lára wọn nílé ẹjọ́ dòní àgbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ojú gbà mí tì fún yín ojú gbà mí tì wí ààrẹ ìwà abúlẹ̀wù ìsáwà wà máa bẹ̀rù yín ìwà abúlẹ̀wù ojú gbà mí tì. dòní olónìí iléeṣẹ́ ọlọ́pàá lólùlùwà Àbújá wọn ò fi ọ̀rọ̀ kankan léde nípa iṣẹ́ ìwádìí wọn nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hilton bá a ṣe pariwo kí wọ́n gbé ọ̀rọ̀ yẹn lọ sí Àbújá wọn ò sọ kankan pa rẹ̀ ta ló lágbára tí ń bẹ lébi ọ̀rọ̀ yìí àwọn alágbára wo ní bẹ́ńbẹ́ tí wọn ò tiẹ̀ fẹ́ tán wò yí pé àwọn onígbàwọ̀ onígbàwọ̀ báwo bá gbàwọ̀ onígbàwọ̀ àwọ̀ àtẹ àwọ̀ àyà ta lálágbára ọ̀hún alágbára ọ̀hún yóò fojú ara rẹ̀ ràn ẹ sì gbọ́ ọ̀rọ̀ tó bá yá ẹ lè mọ̀ pé àwọn ẹni tá a gbójú okùn lé wọn ò jẹ́ ní àgbà ọmọ ṣe o ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú ẹ má ti jẹ́ ń bẹ ṣùgbọ́n kíní kan mo fẹ́ kẹ́ ẹ mọ ẹ ti mọ tàrí òpìtàn ẹ̀rọ ẹnìkankan ọ̀bà mí
bẹ́ẹ̀ bá sì rò pé ẹlẹ́ halẹ̀ mọ́ wa ẹ̀ tó fẹ́ borúkọ ara yín jẹ́ lágbàáyé ni torí pé wọ́n ní kóró mọ́sọ̀kò ó lè tó mú lọ́wọ́ ẹ̀kọ́ òwò òjò ó mà ṣe o. fún oníwò máa tẹ ọmọ àwòye lérò fi sọ́yà wọ́n ní ìwòpè lẹ́bùn. bákan náà ìní àárí ipe iléeṣẹ́ ọlọ́pàá wọn ò sọ nǹkan kan nípa ọ̀rọ̀ awuyewuye lórí CCTV kámẹ́rà tó ń jà títí di òní. bákan náà wọn ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ autopsy tá a ṣe wọ́n fẹ́ mú fẹ́ ayédèrú wá àgbá lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ọ̀sọ́ dòní olónìí ẹ̀rí pé tẹ bá wo ilé kóòtù tòní tẹ bá wo ti ọ̀sẹ̀ tó lọ Ràmọ́nì nìkan la rí àwọn 6 yòókù ń kọ́ àárí wọn iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe àfihàn wọn ẹ sì lẹ́ cháàjì àwọn èyí fún ìṣekúpani àṣì gbogbo ìlú òṣèré wọn iléeṣẹ́ ọlọ́pàá olúléeṣẹ́ wa l'Ábùjá sàdánkátà yín o àgọ́ àsìkú lórí o. bákan náà tí a bá wò ó dáadáa a rí wípé èèyàn 3 ìní àwọn tí à ń wá Esther tó ti na pápá bora a dẹ̀ ń wá ọmọ ọba ni wọ́n pè é Rohim Adegoke tó náà ti la pápá bora àti Quadri Mọ́ṣúdì lórúkọ rẹ̀ tí òun náà tó ti la pápá bora tí wọ́n sọ pé CCTV kámẹ́rà gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó gbé Ràmọ́nì Adédoyin tí ń bẹ lákàtà àwọn ọlọ́pàá wọn ló gbé Quadri Moshood ó sì gbé ọmọ rẹ̀ Rohim Adédoyin kí ló dé o tí iléeṣẹ́ ọlọ́pàá kò ṣe declare àwọn as a wanted ní ojú gbogbo ìwé ìròyìn kí wọ́n sì gbé owó lé wọn lórí pẹ́nikẹ́ni tó bá bá wọn rí kí wọ́n sì fi àtẹ̀ránṣẹ́ káàkiri Interpol gba àwọn ọlọ́pàá àgbáyé pé à ń wá wọn o kí wọ́n sì gbé orúkọ wọn sínú ìwé dúdú pé tó ọ̀daràn ni wọ́n o wọ́n sì léwu o ẹnikẹ́ni tó bá rí wọn kó yẹra fún wọn dòní olóòní iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe làwọn náà mọ̀ pé ejò ti ń lọ́wọ́ nú bẹ́jọ yín bá lọ́wọ́ nú àǹtà tiwa náà lọ́wọ́ ń ta ejò yín tó lọ́wọ́ nú àwa náà láǹtà tó lọ́wọ́ ń ta ẹ múra sí i. lára bẹ́ẹ̀ gbogbo eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé ó yẹ kí àwọn ọlọ́pàá ó ti sọ̀rọ̀ lé lórí tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ àtàwọn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ rí ṣùgbọ́n kìnnì kan bà wá lẹ́rù ní òní ni fọ́nrán kan jáde àti gbé sórí péèjì tán Yorùbá igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n àgbà ọ̀jẹ̀ nínú amòfin àgbà ọ̀jẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò wọ́n lọ sí ìlú Kánò láti lọ sí ọ̀dọ̀ ẹbí Hanifa láti bá kẹ́dùn ìṣẹ̀lẹ̀ tànífà inú ọdún yìí ló ṣẹlẹ̀ kì í pósù kan ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ti Timothy Adegoke gbogbo àgbà kódà ti tànífà yóò tó kópa ariwo rẹ̀ jáde bíi ti Timothy Adegoke tó dé gbogbo àgbáyé Vice President Yẹmí Ọ̀sínbàjò ọmọ Yorùbá ni àná Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni kò torí ẹ̀ lọ sílùú Èrúwà láti lọ báwọn ẹbí Timothy Adegoke kẹ́dùn ṣùgbọ́n bàbá lọ sí ìlú Kánò kò sí ibi tó burú mbẹ o kódà tí ààrẹ Muhammadu Buhari bá lọ sí ìlú Kánò láti bá àwọn ẹbí Hanifa kẹ́dùn torí pé ara tá à ń pè fún náà ni pé bóò ní gbogbo nǹkan rádaràdà ẹ̀ bóò ní ó sì wáwọ́ tó bani lójú jẹ́ ṣùgbọ́n kí ló dé o tí Vice President ò fi mọ ọ̀nà ìlú Èrúwà pẹ̀lú ìṣekúpani tó wáyé lọ́rọ̀ Timothy Adegoke ọjọ́ ìbéèrè tí àwọn onílàkàyọ̀ ọmọ Nàìjíríà ń béèrè ẹ̀tọ́ àbí Mr. Yẹmí Ọ̀sínbàjò ṣé n tá a béèrè wọn ọ̀pọ̀ jù kọ̀pọ̀ jù Your Excellency àní béèrè wọn ọ̀pọ̀ jù wípé a rí pé bìkan lẹ lọ síbì kan ìlà àwọn ọmọ Nàìjíríà ní ká bi yín pé bóò ni kinní kan ṣe sórí o tí kinní kan ò ṣe ni àwọn ọmọ Nàìjíríà wọn ní ká bi yín o kì í ṣe pé báwa náà tiẹ̀ pé bóyá ẹnu wa mú o. bákan náà a rí wípé ní ìgbà tí ọ̀rọ̀ wáyé àdúpẹ́ ò lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Nàìjíríà lílé àti lókè òkun tí wọ́n ń béèrè rí pé ọ̀pọ̀lọpọ̀ sọ pẹ́rù ń ba àwọn mo ráwọn tó pè pé láyé àwọn ò tó ní tẹ Nàìjíríà ṣùgbọ́n bàdá bá roko tó bá roko títí yóò padà sílé ilé làbọ̀ sinmi oko àwa náà wà ń bẹ́ẹ̀ èyí sì táwa máa gbélé wa táwọn gbé nínú ìlú wa bí ẹrú nínú fún àyàfo adúpẹ́ lọ́wọ́ gba àwọn tí ó dá owó nígbà wọn ṣùgbọ́n ọpẹ́ tá a wá dújù ní ti bàbá wa àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ amòfin iná ní Fẹ́mi Fálànà bàbá dìde wọ́n sì tẹ́wọ́ gba ọ̀rẹ́
àbá tiẹ̀ ní pé ọ̀rọ̀ yín pé ó ṣe kínní kan wọ́n dálẹ̀ wọn ò dálẹ̀ kọ́ ilé Ẹgbẹ́jọ́ padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìwá ṣe pé ìpínlẹ̀ Ọ̀ṣun Ilé Ifẹ̀ tó ti dára gangan láti gbẹ́jọ́ rẹ̀ ẹ̀dágbẹ́jọ́ high court wà nílé Ifẹ̀ ẹ̀dágbẹ́jọ́ padà sí Ilé Ifẹ̀ ibi tẹ́yẹ̀ bá ti dára náà lèyàn ti ibẹ̀ náà lèyàn ti ń gbọ́ ilé tó jẹ́ pé ilé ẹjọ́ Àbújá wọ́n sì ti kọ ìwé pé àwọn ti yọwọ́ nínú ẹjọ́ yìí kí wọ́n gbé lọ sí Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí BBC Yorùbá lọ́wọ́ lè jẹ́ ẹ̀pà ayẹ̀ ẹ ti dá àkọsọ́pọ̀lọpọ̀ èèyàn ó kálukú kẹsà pè ní nígbà wọn ni pé nígbà tí BBC Yorùbá ó gbé àkọlé téèyàn bá farabalẹ̀ ká BBC Yorùbá ní pé ìjọba àpapọ̀ ti jáwọ́ nínú ẹjọ́ tí ń bá Ramani Adédoyin ṣe ta ní ọgbọ̀rú àkọlé nígbà tí wàá kà ní pé torí náà owó lágbára àti gbọmọ kí wọ́n gbé padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ rí pé tí lọ́ọ̀yà Naim náà ń béèrè fóònù tẹ́lẹ̀ ṣùgbọ́n Yorùbá ní pé tí ní bá kanrin ìkọ́ tẹ̀ wọ́n tẹ̀ fún bàbá wa Fẹ́mi Fálànà torí náà ẹjá máa wá wo ìgbẹ́jọ́ fẹ́ bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo àwọn nǹkan ẹ̀rí autopsy ni a sì ń béèrè lórí autopsy dókítà wo lẹ́yìn ẹbí gbà tí Alhaji Warrior Hamzat bá ń gbọ́ gbadé lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà láti dáhùn láti fi ọmọ orílẹ̀-èdè lọ́kàn balẹ̀ ẹ̀rí pé ńgbà tó fẹ́ dojúrú tí kì í bá ṣe pé gbogbo wa dúró ṣinṣin wọ́n ti fọ́ ẹjọ́ ẹ̀ mọ́ wa lọ́rọ́ wọ́n ti fọ́ ẹjọ́ ẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ti jẹ́ kẹjọ́ owó ṣùgbọ́n Ọlọ́run níṣẹ́ pé òun fẹ́ gbìjà gbogbo ọmọ Yorùbá òun sì fẹ́ gbìjà ẹbí Timothy Adegoke ẹni dókítà wo làwọn ẹbí gbà lórí autopsy ilé ẹ̀kọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé Ifẹ̀ ni Timothy Adegoke ń lọ kó tó di Olúwadámiláre kó tó di pé wọ́n ṣekú pa ní tí hòtẹ́ẹ̀lì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ẹ̀yin náà fi ẹ̀dá autopsy síta kí ló dé ọlọ́pàá òfin ta ẹbí Timothy òfin ta dókítà àwọn ìgbà kan là ń gbọ́ pé ó sá lọ kò sá lọ ni là ń gbọ́ kíru autopsy bá jáde ṣé lọ́ọ̀yà Naim ò ní lọ́wọ́ lọ́ọ̀yà Naim tó jẹ́ agbẹjọ́rò yín tẹ́lẹ̀ autopsy yìí dókítà tẹ́lẹ̀ gbà àbí látọ̀dọ̀ àwọn ọlọ́pàá afẹ́ rí gbogbo nǹkan tó yẹ ká ti rí ní kí wọ́n pẹ̀ ẹ wo àwọn ìwé tí Fẹ́mi Fálànà tí wọ́n kọ sílé ẹjọ́ ní Àbújá ẹ foríjì mí gbogbo àgbáyé la fi hàn tí wọ́n rí ìgbà tí ilé ẹjọ́ náà gbé tí wọ́n jáde gbé kí wọ́n gbẹ́jọ́ ẹ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo àgbáyé ló rí kí ló wá dé o àrí ọ̀rọ̀ àríwé autopsy gbogbo ẹ̀sùn àfihàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ CCTV camera níbo ló wà ẹ mo rò pé ẹbí tọrọ dé dúró yìí àwọn tó tún lágbára lágbàáyé wọn ò bá wa dá sí o torí tọrọ ìbá le jù báyìí lọ á lọ pe ẹjọ́ ẹ̀ sí ilé ẹjọ́ tí ń gbé ẹjọ́ ìwà ọ̀daràn lágbàáyé àgbẹjọ́ ìlọbẹ o ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè ẹnikẹ́ni ni láti ti lè gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ tí ń gbọ́ ẹjọ́ ìwà ọ̀daràn lágbàáyé torí kìíní ti ń àìṣe òdìdìrín náà torí náà ó jẹ́ àwọn nǹkan tí ó ń lọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ bàbá wa Fẹ́mi Fálànà tí fún àṣeyọrí ńlá tí wọ́n ṣe láti pé kí wọ́n gbé ẹjọ́ ìwá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n dírámà kan wá ṣẹlẹ̀ tá bá wo àwòrán Ramani Adédoyin àríkè ní tẹ́ máa ń dè mọ́ wọn lọ́rùn ó ṣe jẹ́ pé tí wàhálà bá ti dé táwọn èèyàn bá ti rí i pé ẹ̀pá ti bóró olóríṣiríṣi ààrẹ tó ń gbé sórí wheelchair wá ààrẹ tó tẹ̀pá wá ààrẹ tó ń wé bandage mọ́ lọ́wọ́ àmọ́ ń gba kámẹ́rà tó bá wọnú ilé mọ́ ibi tó ti ń kírun gbogbo ẹ̀ la rí ààrẹ tó ṣe pé wọ́n ń de nǹkan mọ́ lọ́rùn ààrẹ tó ṣe pé orí bẹ́ẹ̀dì wọ́n gbé sí wá sílé ẹjọ́ kí ló dé nígbẹ̀ bá ń ṣe ẹ̀ láyà nígbẹ̀ pápá wá bóró ẹ̀ wà máa ṣe bíi kinní ẹ jẹ́ àjọ wò ó yẹ kí ìjìyà kan wà fúrú àwọn ẹni báwọn tó ṣe pé wọ́n tún ń dọ́gbọ́n wọ́n ń tan ilé ẹ̀ka ìgbẹ́jọ́ wọ́n ń tàn án jẹ ó jẹ́ àwọn nǹkan tá a nínú ṣùgbọ́n ẹjẹ́ àyẹra wa wò. Kí dókítà wòra rẹ̀, kí nọ́ọ̀sì wòra rẹ̀. A fi ojú òpó lẹ̀ a sì fẹ́ kí a gba ìpè àwọn èèyàn a fẹ́ ká gba ìpè èèyàn níbi tọ́rọ̀ dé ojú wo lẹ fi wò ó àti kí ni ọ̀nà àbáyọ mò ń retí pé àwọn bàbá wa kan tí pé wọ́n bá ti wọlé mò ń retí pé àwọn bàbá wa kan
tí ìpè wọn bá ti wọlé. Ológun wòra rẹ̀ kí ọlọ́pàá wòra rẹ̀ ẹ̀wọ̀n orí ẹ̀mọ̀ orí ìwòsàn lẹ́mọ̀. Ẹ kú alẹ́ o. Alẹ́ o ààrẹ. Ẹ kú ọjọ́ mẹ́ta bàbá dáadáa. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ kú ètò. Ọlọ́ọ̀ba ló lètò ẹ̀. Olúwa fún yín kí o, ẹ pẹ̀lẹ́. Àṣẹ o. Ẹ rọra. Àṣẹ o. Tó àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín àti Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ. Tọ́lọ́pọ̀lọpọ̀ nǹkan lè lọ ní abẹ́nú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ yàtọ̀ sí tó pé máa ń wáyé lẹ́yìn aṣọ tó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ torí bàbá ẹ̀ fẹ́ dárúkọ yín ṣùgbọ́n níwọ̀n bàbá ṣe sọ ó ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń darapọ̀ ọmọ wa ẹ rí ìgbà nípìnlẹ̀ náà ẹ ti ń ṣàlàyé ibi tọ́rọ̀ yín lọ a sì rí i pé ibẹ̀ náà lọ́ àpàfẹ́ já sí tí ì bá ṣe pé Ọlọ́run tó yọ wá tó jẹ́ kárẹ́ni eré fi ẹ̀yìn tì bàbá wa màá fẹ́ ká ojú wo lẹ́yìn fi wo ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ àti ibi tó dé dúró àti ibi tọ́rọ̀ ń lọ bàbá wa. Olóòtú ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ ìlú, ìlú ò ní dàrú, àṣẹ o. ìyà ò ní jẹ wá gbé. Àṣẹ o. Ṣe rí ẹ̀rí pé sì pé tí wọ́n bá ka Bíbélì nígbà míì wọ́n á ní Ọlọ́run wọ́n á ní Olúwa sì bojú òkè láti ilẹ̀ ó sì gbóhùn ẹ̀kún rẹ̀. Ó wà nínú Bíbélì bẹ́ẹ̀. Barrister Fẹ́mi Fálànà ó bojú abiyamọ wólẹ̀. Ó bojú abiyamọ wólẹ̀. Ó sì gbọ́ ohun ẹ̀bẹ̀ àwọn fámílì Adegoke. Ṣe rí àwọn àgbàlagbà kan wà nínú ìlú tó jẹ́ àwọn àgbààgbà Yorùbá. Èmi expect pé àtìgbà tọ́rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ ó yẹ káwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá kíkan nu àbí méjì nu wọn kàn tẹ̀ jáde. Ìjà nínú òṣèlú ni o, ìjà nínú community ni o, ìjà nínú ẹni ọ̀dà ó yẹ kí ìkan àbí méjì nu wọn kàn ti jáde kàn tẹ̀ jẹ́ ká gbọ́ kankan lórí ọ̀rọ̀ yìí kàn tẹ̀ ti sọ̀rọ̀ kàn ti fohùn lẹ̀. Ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá ń lọ yìí kẹrí ẹ jẹ́ ká máa dúpẹ́ ká dẹ̀ máa fi àdúrà ká máa fi ran Barrister Fẹ́mi Fálànà ní ọwọ́. Ọlọ́run á fún ṣe dé ìyọrí, Ọlọ́run á yọrí ẹ̀ fún because àgbà ọ̀jẹ̀ ni nínú iṣẹ́ òfin ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe dáadáa. Àwọn nǹkan kan wà tí a ní lè sọ lórí prógrámù yìí nípa legal tactics. A ní lè sọ àwọn yẹn nítorí pé etí baba nílé etí baba ní òde wọn. Èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ rí mi pa. Èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ làwọn máa wà sí. Ṣùgbọ́n nǹkan tí mo rí ni pé kẹrí ẹni tó bá ń ka pépà dáadáa tó bá dẹ̀ ń fi òye inú gbé a ti rí pé bí agbẹjọ́rò Fẹ́mi Fálànà bó ṣe gbé ọ̀rọ̀ sí wéré lejò ń wé ni ẹni tẹ́jọ́ bá dẹ̀ ti wé mọ́ àti gba onítàn ní ọwọ́ ejò á le. Wéré lejò ń wé òun náà ti wé ọ̀rọ̀ sí ẹ rí pé ní ìjẹ́jọ́ ẹ rí pé ẹni tó fẹ̀sùn kàn nígbà tó délé ẹjọ́ nígbà tó fẹ́ ẹ rírú mọ́tò bọ̀gìnì tó fi gbé wá bẹ́ẹ̀ni ẹ rírú àwọn tọ́ọ̀gì tó kó dání bẹ́ẹ̀ni níṣẹ́ lílé ẹjọ́ ẹ rírú irú ẹ̀yẹ tí wọ́n ṣe fún bẹ́ẹ̀ni
ẹ rírú àwọn ọlọ́pàá tó ń dìbọn tó ń dìhámọ́ra tó ń tẹ̀lé lẹ́yìn tẹ́yìn sẹ̀ ẹ lè fọwọ́ kọ́ ọwọ́ ò lè kàn. ṣùgbọ́n ní lẹ́ni ìborùn ló lọ́mọ́rùn wá láìsí obìnrin sílé ẹjọ́. mọ́tò ọlọ́pàá ni wọ́n fi gbé wá lónìí dípò mọ́tò ara rẹ̀. mọ́tò ni mọ́tò jẹ́ ìbáàjẹ́ ọlọ́pàá. mọ́tò wa ni wọ́n fi gbé wá lónìí àwa la ní mọ́tò òlu ní mọ́tò òlu wọ́n fi gbé wá àwa la ní mọ́tò aráàlú náà fi gbé wá. ó sì kó àwọn nǹkan oríṣiríṣi tó yẹ kán ṣe tí wọn ò tí ì ṣe. jẹ́rí ní Nàìjíríà jẹ́ bí mo ṣe ń sọ nípa legal system wa ó wá sẹ́yìn díẹ̀ because tí kò bá jẹ́ pé ó wá sí ẹ̀yìn díẹ̀ ni ẹ rí i pé agbẹjọ́rò tí àwọn Adegoke tí wọ́n kọ́kọ́ gbà kì í jẹ́ pé kò mọṣẹ́ ó mọṣẹ́ ó mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n seniority bullying ibi ètò náà béèrè ètò náà béèrè fún iná ni Fẹ́mi Fálànà lápá wá béèrè fún tí wọ́n dá Fẹ́mi Fálànà lóhùn. because of seniority bullying. òótọ́ ni náà. which nígbà táwa wà nílé ìwé òfin nílùú yìí gbogbo ẹ̀ náà ṣàlàyé fún wa pé kò bá jẹ́ bí lọ́ọ̀yà ó ṣe tó iye ìgbà tó ti wà ní practice kò lè búlẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí. gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ Nàìjíríà. lọ́dọ̀ tí yín lọ́ọ̀nù àbí lọ́dọ̀ tí wá ń bì. ní ọ̀dọ̀ tí wá ń bì. ó lè ní ọ̀wá mọ̀ sórí èmi o. àwọn bébí lọ́ọ̀yà ṣé wọ́n wà máa ṣe gàrú sí àwọn agbẹjọ́rò àgbà. nítorí àwọn nǹkan báyìí náà ni. àwọn bébí lọ́ọ̀yà ò gbọ́dọ̀ mọ ibi táwọn àgbà bá ti ń sọ̀rọ̀ àwọn bébí lọ́ọ̀yà gbọ́dọ̀ jókòó àwọn sí. ara búlì náà ni dé àsìkò wọn. ẹ mọ̀ pé Nàìjíríà tá a wà yìí àwa tá a bá ti wà lókè àwọn ọmọ yóò mọ rí wa fíì àwọn ọmọ yóò mọ rí wa fíì. ara búlì náà ni. wọ́n mọ̀ sí o. àtẹ̀báwò kì í ṣe nínú iṣẹ́ òfin nìkan ló wà. gbogbo iṣẹ́ ni. ẹ wo àwọn sọ̀sọ̀ bí ọ̀ ń lò. àwọn kẹ́kẹ́dà kábà ń lò. àpò ìláwọ̀ tó kì í lò. ìgbà tá a ti ń ṣe ìtẹ́bọ̀ àmọ́ ìgbà tá a wá jẹ oyè a rí i pé àpọ́nlé àtọlọ́pàá ni àtàràlú ni àti àpọ́nlé tí wọ́n fa àtọlọ́pàá bá dá mi dúró tẹ́pàtì ọkọ nílẹ̀kẹ̀ lọ́wọ́ mi ná ẹ̀ ǹlẹ́sà olóyè ènìwọ̀n ọkọ̀ wò tí ẹ̀ tí ìkọ́kọ́ mọ rú olóyè tí ń ṣe ara rú ẹ̀ nu. lóòótọ́ kò sí tó burú bíi pé ká pọ́n ẹni tọ́lọ́ bá yẹ lé o ṣùgbọ́n ẹnikẹ́ni ni ká fún lọ́wọ́ ó kéré ó dàgbà bàbá wẹ́ mọ́ bọ́rọ̀ yín bọ̀. nǹkan kan ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn every citizen should be safe in the front of the law nítorí ẹni àparò kan kò ga ju àparò kan lọ níwájú òfin. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ti Nàìjíríà ọ̀tọ̀ nìyẹn. bàbá wa pẹ̀lú bí tí ọ̀rọ̀ dé yìí ṣé ká sì nígbàgbọ́ pé káwọn aráàlú ó fi ọkàn balẹ̀ lórí ìgbẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. dáadáa ṣé mo pé mo sọ̀rọ̀ kan nígbà tó kọ́kọ́ lọ ilé ẹjọ́ mo látúnṣe sí wà. bẹ́ẹ̀ni. mo sọ fún yín mo ní àtúnṣe sí wà tó pọ̀ rẹpẹtẹ ṣe rí tí báwo náà ṣe sọ̀rọ̀ wọ́n ní tí irin bá ti dọ́wọ́ alágbẹ̀dẹ ohun tó bá wù alágbẹ̀dẹ ló lè fi irin rọ. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí ẹjọ́ ó dúró sọ́wọ́ Fẹ́mi. ẹjọ́ ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gbogbo kóòtù méjèèjì tí tó wọ́n lọ ní ọ̀sẹ̀ tó lọ àti tọ̀sẹ̀ ní Àbújá o. ẹ náà kẹ́rẹ́ àwọn kóòtù tí wọ́n lọ yẹn àwọn kóòtù tí wọ́n lọ wọ́n ti da gbogbo yẹn nù sí. gbogbo ẹ ti di ohun tá a ti dànù. ó ti di gbogbo yẹn null and void kò ní ẹnì tí ì mọ́. ọ̀rọ̀ alẹ́ wa mọ̀ fowó ṣòfò
ìsìn gẹ́gẹ́ bí mo ṣe róye òun náà jẹ̀jẹ̀ máa ẹ̀rí pé nínú ìwé tíjọba kọ ìjọba ní fresh investigation wọ́n jẹ̀jẹ̀ máa ṣe ní with me wọ́n jẹ̀jẹ̀ máa bring the new charges ní kì í ṣe charges táwọn Àbújá tí wọ́n gbélẹ̀. lẹ́yìn tí lọ́ọ̀yà wa náà sì mọ̀ sí lọ́ọ̀yà wa náà mọ̀ sí gbogbo ìwádìí tẹ́ bá ń ṣe. ṣé nǹkan tí mo sọ yé yín. ó yé mi sà. gẹ́gẹ́ bí nǹkan tó wà lẹ́sìn gbogbo charges tí DPP Àbújá ṣe òtúfù tàbí kílẹ̀dé pé òtúfẹ̀tẹ̀ àbí kílẹ̀dé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kán. òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ni nísìnyí investigation agbórí investigation tí wọ́n fi ṣe then new charges will now come up because àwọn tó ń sá lọ wọ́n gbọ́dọ̀ rí wọn mú ibi tí ẹni tó commit offence gbé ti commit offence wọ́n á lọ bẹ̀ kẹ́yìn tó bá lọ wọ́n á débẹ̀ gbogbo nǹkan tó fọwọ́ ṣe tó fọwọ́ bàjẹ́ tó fi kiri ṣe gbogbo ẹ̀ ní wọ́n máa rí gbogbo ilẹ̀ tó wú tó káwọn òkú mi dìde kó bẹ̀ gbogbo ẹ̀ ní wọ́n máa rí so ẹ jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ ẹ ṣé gan ni Ọlọ́run ti wà ní ẹ̀yìn wa ẹ ṣé gan ni bàbá wa ẹ fọkànbalẹ̀ ẹ ṣé gan ni. in fact nígbà tí Dr. Àgbẹ̀rẹ̀ náà pè mí lẹ́yìn sẹ́ńtì náà mo sọ fún pé kó fọkànbalẹ̀ ṣẹ̀dẹ̀ wá rántí pé mo sọ̀rọ̀ kan fún yín pé gbogbo àwọn ọlọ́pàá tọ́wọ́ wọn ò mọ́ nínú ọ̀rọ̀ yìí ó lè jẹ́ pé eléyìí òun ló máa lé mi kúrò níbi iṣẹ́ tí ò ní rẹ́pìnì nígbà mọ́ fún owó oṣù fún owó ìtayẹ̀ fún owó ìfẹ̀yìntì fún owó entitlement wọn because nígbà tọ́rọ̀ rẹ̀ bá bẹ̀rẹ̀ ok ẹ ṣe àjẹ ẹ má jẹ ká kó ju bàbá yìí lọ nǹkan tí mo máa sọ fáráàlú ni pé kí gbogbo aráàlú kán lọ fi ọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ní orí ẹjọ́ yìí mọ́sọ ọwọ́ ẹni tó wà yẹn ẹ fọkàn balẹ̀ ẹ ṣé gan ni. bọ́rọ̀ ṣe rí nìyẹn. bàbá wa kí ló di pé ẹ lọ mo fẹ́ ká jọ fi ẹ̀gbẹ́ ojú kan wo bì kan lónìí ni àrí fọ́nrán kan tó jáde igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò wọ́n lọ sí ìlú Kánò láti lọ bá àwọn ẹbí ọmọbìnrin tí wọ́n ṣekú pa Hanifa kẹ́dùn ṣùgbọ́n àwọn èèyàn fojú lámẹ̀tọ́ wò pé láti ìgbà tọ́rọ̀ Timothy Adegoke ti ṣẹlẹ̀ wọ́n kùnà láti lọ sí ìlú Èrúwà láti lọ bá àwọn ẹbí Timothy Adegoke kẹ́dùn ṣé kìí ṣe wípé à ń kó àwọn kan kéré à ń bù àwọn kan kùn pé ilé ọ̀rọ̀ yìí. ẹ ṣeun olóòtú tẹ bá rí bí ọ̀rọ̀ ṣe ń lọ ọ̀rọ̀ òṣèlú nìyẹn ẹ rí i pé àwọn olóṣèlú wa àwọn olóṣèlú ilẹ̀ wa ilẹ̀ Yorùbá wa ẹ rí i pé ọ̀rọ̀ wọn dàbí ẹni tí wọ́n ti mú gbogbo Yorùbá wọn ti tì wọ́n bọ àpò nǹkan tó bá wù wọ́n òun náà lè ṣe fún Yorùbá tọ́ bá mú Yorùbá wọ́n lè mú Yorùbá kan sí kan ní kan bẹ́ orí ẹ̀ wá àwọn fẹ́ lò bí irú yìí tó ṣẹlẹ̀ sí arákùnrin wa òtòwò Timothy nítorí pé ẹ rí pé bọ́rọ̀ ẹ̀ ti ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bọ̀ ti pẹ́ tá a bá mú látòrí o Tinubu tó jó lórí wọn tó kó wọn síbẹ̀ ẹ rí pé nígbà tọ́rọ̀ bàbá àní ọ̀rọ̀ tó pa ọmọ bàbá Fásórántì ẹgbọ́n nǹkan tó sọ ń bẹ̀ náà torí kò ká ilẹ̀ Yorùbá kú. nígbà wọn wà lọ wọn wà bọ̀ wọ́n rí pé àwọn Fúlàní ló pa ọmọ bàbá yìí. ṣé bó ní kọ́ máa lọ wá màálù wọn wá ibi tí màálù wọn wà. gbogbo ayé lọ́gbọ̀ tí wọ́n gbé káàkiri gbogbo ayé wọn ò torí ẹ̀ lọ ọ̀gẹ̀dẹ̀ wọn ò bá wọn kẹ́dùn ní gàngàn. àwọn bàbá wa máa ń pòwe kọ ọlẹ́yìn ò lè torí pé ò fẹ́ jẹ màálù
kó wá pe màálù ní bùrọ̀dà. àwa ti ń pe màálù ní bùrọ̀dà lónìí o bọ̀dá màálù. kódà gan àwọn eléyìí tán bá rí eku ẹ mọ́ àti àti àbẹ́dá wà pé ń bọ̀dà. kódà wọn ò pè ń bàbá eku. so nígbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Ọ̀ṣínbàjò kò débẹ̀ kò lọ nígbà Ọ̀ṣínbàjò òní títọ́ Ọ̀ṣínbàjò nìkan náà láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ wo ẹgbẹ́ lẹ́nu àwọn arábí ẹ̀gbọ́n kankan nìkan torí pé wọn ọ̀kà yín kú because ọkọ̀ wọn ti balẹ̀ pé ó ṣe àwọn ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dìbò fún àwọn nítorí ìrẹsì tó máa pín nítorí kí tó máa pín ṣé bó ti ń lọ sí àwọn obìnrin tí ń kóra wọn sínú mọ́tò wọ́n ti ń lọ kiri wọ́n ti ń kọrin òwe káàkiri ìlú sí náà wọ́n jẹ́ mọ̀ pé àwọn ní ìdí ìbò ilẹ̀ Haúsá táwọn ò bá bẹ́ẹ̀ ṣe fáwọn Haúsá ò rẹ́dì lẹ́yà ti ṣe fún wọn. wọ́n gbọ́dọ̀ ta ìran tiwa wọ́n gbọ́dọ̀ tàwọn èèyàn tiwọn. tọ́ bá ta ìran wa fún wọn wọn ò lè débì kan àwa náà nígbà kan tà wá fún wọn. àwa náà nígbà pẹ̀lú ìbò wa wọ́n tà wá fún wọn. ìbò kì í wọ́n ṣe lọ́dún Amẹ́ríkà lábẹ́ wa bá dìbò tí wọ́n bá kà kọ́ kíláàsì. ẹ lè dìbò kọ́ má ka ìbò protest àwà nígbà táwa mẹ́wàá tá a bá dìbò ń bí pẹ̀mú rìsọ́ọ̀tì dé gbẹ̀yàn méjì olóṣèlú ẹnikẹ́ni dìbò fún wa jáde aago pé kò rí bẹ́ẹ̀ náà. ayé ìgbà kan lè ní rí gbogbo nǹkan yẹn sí. tẹ́rí èmi ò bá ní káràlù kan lọ jókòó kan fọwọ́ wọnú. ẹni tó bá ti wà nínú ọkàn wọn pé ìjọba tó ń bá wa ṣe ó gbọ́dọ̀ lọ náà ni. ṣùgbọ́n ọkàn wọn ló wà tí wọ́n bá tara wọn ìjọba kan ò lè ta wọn. ọ̀lẹ́ ìtawọ́ bá tara wọn ìjọba kan lè ta wọn. tó ẹ fi Ọ̀ṣínbàjò lẹ̀ ṣe bọ́jà wọn náà kówó lọ síbi ọjà tó jóná ní Haúsá. akẹsẹ̀ jóná ìsọpáàtì lọ́yọ̀ akẹsẹ̀ kówó lọ síbi ọjà tó jóná ní Haúsá. àárín wọ́n pa èèyàn wọ́n so dídí ààfin ní sásá wọ́n sọ ààfin nílùú yìí gangan àárín wọn. iye ò kàn wọ́n nítorí pé wọ́n ti kájọ yín wọ́n ti kó gbogbo Yorùbá sínú àgbò. ó kò kàn wọ́n nǹkan tó bá wo lówó ẹni ló ń fi ní í ṣe lọ́rọ̀ wọn nílẹ̀ Yorùbá. so ẹ jẹ́ kí gbogbo wa dúró ká wá pátì tọ́ta bá mọ̀ pé ẹni tó dá ẹni re tó máa gbọ́ tiwa tó ní manifesto tó kọ́ manifesto lẹ̀ pé nǹkan báyìí ló máa ṣe padà rí pé nǹkan tó fẹ́ ṣe yẹn ó bá aráàlú mu àwọn aráàlú fẹ́ so nǹkan tèmi ní àtìtọ́ nìyẹn. ẹ ṣé gan ni bàbá wa ẹ ṣé gan ni. so ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kí sọ̀rọ̀ ọjà. Olúwa wà pẹ̀lú wa Olúwa ẹ̀yin tẹ́ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Olúwa á tì í ní ẹ̀yìn ẹ̀yin náà ni ẹ má jẹ́ kẹ́nu kú ní àti máa sọ̀rọ̀. ẹ ṣé gan ni bàbá wa. ṣe gbọ́ sà. yes sir. ok ẹ ṣé gan. ẹ ṣé pọ̀ o. tó àwọn bàbá wa tí wọ́n pè wá wọn èyí sábà fẹ́ kí a dárúkọ wọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n nínú agbẹjọ́rò barrister ni wọ́n ní ilẹ̀ Europe wọ́n fi ìlú United Kingdom ṣe ibùgbé tó ṣe pé káàkiri àgbáyé ni wọ́n sì ti mọ̀ wọ́n tó pé wọ́n ń lọ ṣe ẹjọ́ ní Amẹ́ríkà kò síbi tí wọ́n ti ń lọ ṣẹjọ́ káàkiri àgbáyé a dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn àti ìmọ̀ràn tẹ́tí fún wa nígbà tí ọ̀rọ̀ yìí tó ti bẹ̀rẹ̀ torí pé ilé níbòmíì tá a lè tọ́ka sí bí kò ṣe ilẹ̀ Yorùbá yìí náà ní orílẹ̀-èdè tiwa ní ilẹ̀ Yorùbá bí a ṣe sọ pé orílẹ̀-èdè wa ní Nàìjíríà orílẹ̀-èdè tí àwọn ọmọ òtù òjìrè náà ní ilẹ̀ Yorùbá bí òun ni ò ṣe ní bàjẹ́ òkè àrọ́tà fi dá sétò náà láti pín sí bẹ́ẹ̀ +234 orí WhatsApp nìkan ni orí WhatsApp nìkan ni bẹ́ẹ̀ bá ń pè direct kò lè lọ +234 x02368
7432 níbi tí ìgbẹ́jọ́ dé lórí ikú Timothy Adegoke lẹ́ẹ̀kan sí +234 8023687432 lẹ́fì bá wa dá sétò. Àwọn bàbá wa wọ́n jọ ìwà pé gbogbo ìgbẹ́jọ́ tó ti wáyé ní Àbújá léyìí tí wọ́n ti ṣe ohun ó ti di ta ti dànù. Ìgbẹ́jọ́ àti ìwádìí yóò ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní Ìkọ̀tún ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tó túmọ̀ sí wípé ìwádìí ọ̀kọ̀ọ̀kan ṣáájú tí agbẹjọ́rò bàbá wa Fẹ́mi Fálànà wọ́n sì ní gbogbo kí ni ìwádìí táwọn ọlọ́pàá bá ṣe àti bí kùjẹkùjẹ bá wà ńbẹ̀ wọ́n ò rí àti bí ìtọ́ bá tọ̀nà kó tó wá di pé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ torí pé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ rí torí pé wọ́n ti gbọ́n nílé ọkọ o àwa náà sì ti gbọ́n nílé àlè báyìí wọ́n ti gbọ́n nílé ọkọ àwa náà ti gbọ́n nílé àlè la fi ọ̀rọ̀ náà sí. òun kẹrọ tẹ́ fi dá sí ètò náà ní 08023687432 lórí WhatsApp nìkan ni o WhatsApp nìkan ni o ẹ lè pè tààrà kó lọ o àti sọ fún wa pé lórí WhatsApp nìkan ni. bó bá lọ sọ́nà òréré gbé wògbé rẹ̀ wò kedere ìwògbé lẹ́bọ̀ o. bó bá lọ sọ́nà ìṣòwò ẹ̀ gbé wògbé ọkọ̀ rẹ̀ wò kedere ìwògbé lẹ́bọ̀ o. yá ìwọ ọ̀rẹ́ mi gbé wògbé ọkọ̀ rẹ̀ owó ọ̀kọ́kọ́ ojú. Kíyèsí nílé ẹjọ́ lónìí a rí pé yàtọ̀ sí ọkọ̀ tí ó jẹ́ ti aládàáni ti Ramani Adédoyin tí wọ́n fi gbé wá sílé ẹjọ́ lọ́sẹ̀ tó lọ ọkọ̀ ọlọ́pàá láre tí ń kó sí nígbà tí wọ́n ń kó nílé ẹjọ́ ọkọ̀ ọlọ́pàá mo rò pé àwọn nǹkan tí ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ láti United Kingdom àwọn nǹkan tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ó dáhùn ó pọ̀ kí nìdí tó ṣe pé ọkọ̀ Ramani ni ó fi gbé wá sílé ẹjọ́ lọ́sẹ̀ tó lọ tó gba ilé ẹjọ́ wá láti ọ̀dọ̀ rẹ̀ ká mọ̀mọ́ ṣe nǹkan tí ọmọ dojú ti orílẹ̀-èdè tí ó gbalé rẹ̀ wá sílé ẹjọ́ ló fi gbé ọkọ̀ ara ẹ̀ wá tó gbénú ọkọ̀ rẹ̀ ló sì kó sí ká mọ̀mọ́ ṣe nǹkan tí ọmọ dojú ti orílẹ̀-èdè ká mọ̀mọ́ ṣe nǹkan tí ọmọ dojú ti orílẹ̀-èdè ká mọ̀ rò pé torí pé àwọn kan fẹ́ fún wa ní owó àbí kinní kan èèyàn lè fún yàn ní tí Ọlọ́run ò fún yàn èèyàn ọlọ́pàá yìí náà ní àmọ́ ẹníyàwó ẹlẹ́bí ẹ lára ta ló lè fọwọ́ sọ̀yà pé orun tó ṣẹlẹ̀ sí Timothy Adegoke kò lè ṣẹlẹ̀ sí òun àmọ́ kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ ńlá ṣe ń pariwo nǹkan lọ tẹ́ fi pè tẹ́ fi dá sétò náà ní +234 8023687432 iná lẹ́ẹ̀ fi dá sí ètò nígbà tá à ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú Timothy Adegoke gbogbo kìí ṣe àwa nìkan gbogbo àgbáyé ló ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú Timothy Adegoke gbogbo àgbáyé ni wọ́n ń béèrè fún ìdájọ́ òdodo yìí pé kò sí nǹkan méjì o tí à ń wá bí kò ṣe ìdájọ́ òdodo ìdájọ́ òdodo náà ni a sì fẹ́ kí ó jọba mo pa bàbá wa kan ń pè mí ẹ má bínú ẹ bá tó lè tún wa pè wọlé àwa la já ìpè tó láàrin mo ṣe yàn kan lọ́wọ́ àwa la já ìpè ẹ pè wá padà. Kàlájì wòra rẹ̀ kàlájà wòra rẹ̀. Ìyá alájà ìwòra yìí ẹ kú alẹ́ o. Hello, ààrẹ Lájí àbá. Ẹ kú alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Bámidélé ló ń pè láti Amẹ́ríkà. Tó ẹ bá wa dá sí ètò. Ẹ rí i pé ẹ̀fọ́ ti ń sojú mímu báyìí. Ẹyẹlé ní ti ń tàn tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìn adìẹ ti ń tàn bí bàbá wa ti ń pè láti London bí wọ́n ṣe sọ. Ẹ rí i pé torí ẹ̀ ló jẹ́ kó náà máa dá oríṣiríṣi ọgbọ́n tí ń dá yẹn. Gbogbo ètí ń ṣe l'Ábùjá tẹ́lẹ̀ erémọdé ni tí ìdáná wọn ti da gbogbo yẹn nù nísìn. Àtọ̀ CCTV kámẹ́rà tá à ń sọ tẹ́lẹ̀ ní o àtọ̀rọ̀ autopsy ní o kedere ní gbogbo ọwà hàn báyìí nísìn.
torí náà ká fi ọkàn balẹ̀ ṣé n tí ò yé mi ni pé sẹ́ni tí ọba ti wá lówó lórílẹ̀‐èdè Nàìjíríà kọ̀ọ̀rọ̀ ayé wá tí ò sì tó lẹ́nu tí ò léèyàn tó fi tún jẹ́ pé Prado wọn tí wọ́n ń gbé Adédoyin wá sí kóòtù bẹ́ẹ̀ni ẹ̀rí wípé àti ìgbọ́rò lọ́ọ̀yà àwọn kó tó káńtà ìtọ́sẹ̀lẹ̀ kóòtù lónìí. Egogo ẹrú ikú mọ ọkọ ìyá rẹ̀. ẹrú ikú mọ ọkọ ìyá rẹ̀. ọkọ ìyá wọn ti dé. ìtọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn gbogbo èyí tí wọ́n ń ti tẹ́lẹ̀ yọ̀bọ́kẹ́ ni. yọ̀bọ́kẹ́ ó ní wọ́n ń ṣe erémọdé sì ni ẹjẹ́ àwọ ìgbà wọn bá bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́sùn káwọ́ ibi tí ẹjọ́ ṣubú sí. ẹ ṣé gan ẹ kú ètò. ẹ ṣé gan ni orúkọ yín àti ibi tẹ́ ti ń pẹ́ ti wà lórí ètò ojú òpó òun sì ń ṣe lọ́wọ́. owó ẹ̀yìn ló kóde. Ògúndé lọ sọ owó ẹ̀yìn ló gbòde mi kọ́ ohun. dókítà ń gbá tiẹ̀. Autopsida. gbá tiẹ̀. Autopsida. ìbàdàn gbá tiẹ̀. Autopsida. ìmàlẹ́ gbá tiẹ̀. olùkọ́ gbá tiẹ̀. ọ̀gá iṣẹ́ gbá tiẹ̀. ọ̀tún ìlú gbá tiẹ̀. òsì ìlú gbá tiẹ̀. ẹgbẹ́ ìgbé pè ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o ààrẹ. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. ọmọọba Adédìméjì ló ń sọ̀rọ̀. láti ibo lẹ ti ń pè o. à ń pè láti Ogun State. ìlú wo ní Ogun State. ní Ayétòrò Ìpìlẹ̀ Ogun State. Ayétòrò ẹ bá wa dá sí ètò. ààrẹ à ń fàsìkò yìí kí bàbá Fẹ́mi Fálànà kọ́lọ́wọ́n bá jẹ́ ká rí bàbá pẹ́ kọ́mọ wọn kó gùn. àmín o. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run orú nǹkan tó ṣẹlẹ̀ sí Timothy kò ní ṣẹlẹ̀ síran wọn pẹ̀lú ògo Ọlọ́run. àmín o àtẹ̀yìn náà àtàwa náà àmín. wa pátápátá. àmín o. ṣe rí ojú kan mo kàn fà wo ọ̀rọ̀ yìí bàbá. ṣe rí lẹ́yìn pé bóyá ọ̀rọ̀ ẹni yìí lóye èmi ò lè kó àgbàgbà kan tó sọ̀rọ̀. ẹ rí i pé bàbá wa agbẹjọ́rò àgbà tí wọ́n sọ̀rọ̀ náà tí wọ́n sọ Nàìjíríà lẹ́rí orílẹ̀-èdè tiwa nù ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò. èkejì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti bí ẹ̀gbọ́n wa wípé ọmọ àmsà àbúrò nìkan yìí o. àṣẹ o àṣẹ o. kò dẹ̀ ní káwa náà tá à ń gbọ́ yín. àṣẹ o àṣẹ o. ṣe rí ìjẹ́jọ́ bẹ́jọ́ yẹn ṣe lọ tí o lè sùn mọ́jú. ìbànújẹ́ gorí ọkàn àwọn èèyàn rẹpẹtẹ because mo ń sọ fún àwọn èèyàn pé ẹni tó bá fẹ́ jèrè ọmọ tó bá rí bí kéèsì yẹn ṣe ń lọ ìbànújẹ́ á máa bá a. bẹ́ẹ̀ tẹ́ bá rí àwọn èèyàn burúkú kò ní jẹ́ nǹkan kan lójú wọn rárá kò ní ní mí nìkan lẹ́nu wọn because ọkàn wọn ti kú. bẹ́ẹ̀ni. kò ní kankan lójú wọn ọkàn wọn ti. màá kàn fẹ́ ká fojú wo nǹkan kan ni pé ṣẹ́rí ká bá ní ká bá àwọn ọlọ́pàá ká máa sọ̀rọ̀ sọ́wọ́n ọlọ́pàá ṣé ń gbọ́ mi. ṣẹ́rí ojú tí wọ́n fi wá gbé kéèsì níbi tí wọ́n fi gbé kéèsì ojú ẹni tó fẹ́ ṣiṣẹ́ gidi ni o tí kéèsì bá ti gbọ́dọ̀ wọn tán àwọn ìmọ̀ wa burúkú alágbèrè wọ́n tan gbadé púpọ̀ láti dojú ọ̀rọ̀ tí ọkàn gbogbo èèyàn ti balẹ̀ àmọ́ Ọlọ́run ló kó wa yọ. yes so tó bá ti wá gbé wọn àwọn náà tó dẹ̀ ń ṣiṣẹ́ wọn ní pẹ́lú ìṣiṣẹ́ wọn eléyìí máa pè á máa rékọ̀dù lálálálá pẹ̀lú wọn máa gbóná láti máa pè lóṣù gbẹjọ́ yẹn. ìṣòro tá a ní tó fi yàtọ̀ sáwọn orílẹ̀-èdè àgbáyé iléeṣẹ́ ọlọ́pàá ò dá dúró láti ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ ẹ̀ka ìdájọ́ ṣe dá dúró ẹ rí i pé ẹ̀ka ìdájọ́ wa lórílẹ̀-èdè wa dá dúró láti ṣiṣẹ́ rẹ̀ àmọ́ ńgbà wọn bá wá rí i pé wọ́n fẹ́ ṣiṣẹ́ náà wọ́n á máa kó gìrìgìrì bò wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà. a dáa fún yín bàbá wọn bá ti wá kó gìrìgìrì bò wọn tẹ́lẹ̀ ibẹ̀ tí pé á ti sọ wọn tó fẹ́ ṣiṣẹ́ fún ara wọn gan ìbò lẹ́fẹ́ kọ́ dojú ẹ̀kọ́
ẹ jẹ́ ká fún ẹlòmíín náà láǹfààní kí òun náà tó bá wa sọ̀rọ̀ tòráwọ̀ yẹn wà lórí òkú. mo dúpẹ́ fún àǹfààní tẹ fún àbúrò nípa gbogbo wa ó dàárọ̀. ẹ ṣé gan ni o ẹ ṣé pọ̀. ẹ kálẹ́ o. ẹ kú alẹ́ orúkọ yín àti ibi tẹ̀sí pé òkè ẹ̀rọ tẹ́ fi pè wá náà láti mò ń bọ̀ bàbá wa o òkè ẹ̀rọ tẹ́ fi pè wá náà ní 08023687432 láti pín síbẹ̀ tẹ́ bá sì wà ní ẹ̀yìn odi ẹ lè fi +234 sí à ń gbọ́rọ̀ yín orúkọ yín àti ibi tẹ̀sí ń pè. orúkọ mi ni Dr. Adeleye Adéwálé Àgbà ìlú Èkó mo ti ń pè o. láti ìlú Èkó ẹ bá wa dá sí ètò. bẹ́ẹ̀ ni ẹ̀ka alẹ́ bàbá wa ẹ̀ka kúta fún. Ọlọ́run ọba ni. mo fẹ́ sọ̀rọ̀ nípa kó Timothy yẹn ni. ẹ bá wa dá sí. mo rí i pé bàbá ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ látọjọ́ ẹ̀ dákẹ́ dúró látọjọ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa Ìgbàdàn mo ti gbàgbé lórúkọ bàbá wa Sunday Adegoke fẹ́ mu. Alhaji Olúyọmí Hamzat. Alhaji Olúyọmí Hamzat mo ń fọ́lò wọn náà pé àwọn náà gbìyànjú Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́. Àmín o. ẹ jọ gbogbo ọ̀nà láti gbàdúrà pé justice gbọ́dọ̀ wà fún Timothy. àdúrà wa sì ń gbà. tí eléyìí bá ti ṣẹlẹ̀ tí ò sí justice fún Timothy kò sí ìdájọ́ òdodo kan mọ́ ní orílẹ̀-èdè yìí o kí ọmọ mẹ̀kúnnù mọ̀ pé àwọn ò séèfù mọ́ o. bóòlù yẹn ṣe máa mú èèyàn lẹ́rẹ̀ẹ́rẹ́gbẹ́ tẹ́ ẹ̀dẹ̀ máa dúnbú ẹ̀ tẹ́ tún sì ń lérí ní kóòtù tẹ́ tún lérí mọ́ ẹ̀gbọ́n Timothy ó jẹ́ kí n mọ̀ pé ìlú yìí kò sí nǹkan kan fún orílẹ̀-èdè Nàìjíríà o kò sí ibi tó jẹ́ Nàìjíríà kò sí ìdájọ́ òdo kankan lójú àwọn jẹgúdújẹrá lọ. Ọba Samuel Adéníran ó dánwò ní Èkìtì ní mọ̀rọ̀pọ̀dún 1949 kan àwọn òyìnbó ṣèdájọ́ gbogbo wọn pátá làwọn òyìnbó pa. bẹ́ẹ̀ ni ní ìlú Ẹ̀fọ́ Aláyè. Èjìgbádéró nípínlẹ̀ Èkó bó ṣe lóun lágbára tó mọ̀ọ́yàn tó. bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá wa abẹ́ Ọlọ́run irú ìdájọ́ yẹn la fẹ́ fún Adédoyin ẹni tó bá gba ẹ̀mí ọmọlàkejì ó yẹ kán gba ẹ̀mí ẹ̀ náà ni inú mi dẹ̀ dùn wípé àpò àwọn èèyàn ti dìde lọ́pọ̀lọpọ̀ sí orí ọ̀rọ̀ yìí tí wọ́n bá ti ṣe gbé dájúdájú àti fi lélẹ̀ pé àwọn apàdùpọ̀ àwọn ọmọ yahoo fi èèyàn ṣe rí ṣú àfi wọ́n gé orí èèyàn káàkiri tí eléyìí ṣe bí àwọn àpẹẹrẹ náà níṣẹ́ ti rí àwọn àgbà òfò àwọn àgbà tó jẹ́ pé ó yẹ kán lọ sí gbá ni torí irú àwọn ilé kì í ṣe àgbà tó yẹ jẹ́ pé a rí gẹ́gẹ́ bí àgbàlagbà tí èèyàn lè tẹ̀lé àwọn àgbà dàlúrú lélẹ́yìí. ìgbà tí sẹ́yìn ẹjẹ́ ìsọ̀kìnì kan fún yín. bàbá wọn ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú òtẹ́ yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ń bẹ tí a mọ̀ nígbà tí kábíyèsí Olúwo ń pariwo yí pé ẹ̀ ń pariwo kíní pé ife èèyàn ṣe tuntun ti pọ̀ jù ńlẹ̀ Yorùbá àwa tá a sì súnmọ́ wọn tá a sì ń lọ káàkiri àwa mọ tí wọ́n ń sọ adé pariwo bó kíní sọ̀rọ̀ wá jáde àbí ọ̀jà gbogbo àwọn èèyàn wo lẹ́ni kọ́ àwọn àgbàlagbà wo lẹ́ni kọ́ jáde kọ́ sọ̀rọ̀ èwo lẹ́ wá ní kọ́ jáde kọ́ sọ̀rọ̀ báyìí. wọ́n ti jẹ́ dòdò ẹni wọn ká gbogbo ohun tó bá wọn ti fún àwọn jàǹtà tẹ́ ẹ rí sólùwọ́ ọ̀jàre wọn báyìí Olúwo ti ń pariwo ọ̀jàre o tí kò jàre wọn Olúwo máa ti ń sọ Olúwo jàre ọmọ ti ń sọ kíní ti pọ̀ jù lẹ̀ Yorùbá ó ti pọ̀ jù ẹni rí wọn kí wọ́n jáde sọ̀rọ̀ ẹsẹ̀ ẹnu wọn rọ̀rọ̀ níbo ló ti rọ̀rọ̀. ẹ̀gbọ́n ni àwọn àgbà wọn ní láyé àtijọ́ ọmọdé kì í ṣíjú wo àgbà wọn ní bàgbà bá wùwà ìbàjẹ́ ó sì gbá fún wọn ni kí Adédoyin kó lọ sí igbá ó ti wùwà ìbàjẹ́ irú wọn pọ̀ bẹ́ẹ̀ ò nìkan kọ́ o wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ilẹ̀ Yorùbá yìí o Ọlọ́run kan tú àṣírí lè ká mọ pẹ́pẹ́ tí ń fi àwọn ọmọ mẹ̀kúnnù ṣe tuntun o. bẹ́ẹ̀ ni a máa sọ̀rọ̀ ìgbẹ́jọ́ èsì ìbẹ̀rẹ̀ báyìí ìgbẹ́jọ́ àti ìmọ̀jọ́ tí wọ́n mú ìgbẹ́jọ́ ìbẹ̀rẹ̀ gbogbo pẹ́ ìgbàlẹ̀ ẹjọ́ lọ ẹ má sọ̀rọ̀ lórí kéèsì yìí o ìgbẹ́jọ́ ìbẹ̀rẹ̀ nígbà ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ nìkan láàmú gífù rìpọ́ọ̀tù lórí ìtẹ́bá tí ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ lórí ìgbẹ́jọ́ ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ gan tó òkè lọ́dà fi pè náà ni +234 x023687432 lẹ́ẹ̀fi pè. owó ẹ̀yìn ló kóde. ẹ̀wọ̀n ọdún tí bàbá wo Ògúndé ti kọrin. olórí ìlú ń bá tiẹ̀ òṣèlú ń bá tiẹ̀ ọkùnrin ń bá tiẹ̀ obìnrin ń bá tiẹ̀ ọmọdé ń bá tiẹ̀ àgbà ń bá tiẹ̀.
tẹ̀ sí ojú tẹ́ ń wò gangan ẹ̀ lè rí bá a ṣe apíìnì òǹkẹ̀rọ yẹn síbẹ̀ ẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ́ tẹ́ bá ti wọlé tààrà ẹ̀ ti rí àti píìnì òǹkẹ̀rọ yẹn síbẹ̀ tó ẹ lè mẹ́gbọ̀ dáadáa bá a ṣe ń pè òǹkẹ̀rọ náà ní 08023687432. bákan náà ẹ jẹ́ ká máa wo àwọn ìwádìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó jáde níwọ̀n ìgbà tí a ti gbé ẹjọ́ kúrò ní ìlú Àbújá tá a ti gbé ẹjọ́ wá sí ìpínlẹ̀ Èkó ká máa wo àwọn nǹkan tí yóò jáde mo rò pé ẹni tó ń gbìyànjú àti pè wá ẹyẹ nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín wò ń bẹ̀ bá a ṣe fẹ́ gbé ìlú ń takú ẹyẹ nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín wò ẹyẹ nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín wò olùbá ti fẹ́ gbé ló ń padà ló sì ń takú. kádájọ́ wúra rẹ̀ ká mòfin wúra rẹ̀. ẹ jẹ́ ká gba bí ìwọlé a lè pè direct sórí local line yàtọ̀ sí WhatsApp òǹkàrọ tá a pè sí náà ní 08023687432 a lè pè direct yàtọ̀ sí WhatsApp a bá fẹ́ pè direct torí pé arípáwọn èèyàn ṣe ń pè nínú ojú òpó ń ṣe ẹnìkan ti wà ní ojú òpó ẹ kú alẹ́ ẹ kú òbí rédíò yìí o ẹ kú òbí tẹ̀ ń wò ẹ ti wọlé ẹ kú òlẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ń wò etí ògbéjì o. Sọ́dà contribution lérí mátà yìí because at times tí n bá jókòó tí n bá ro ọ̀rọ̀ yìí. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. ṣé ni àwa Yorùbá ṣe máa lọ láti pé ká wá máa fi ara wa sọ́jà ara wa là àfirúbọ ẹranko wà ń bẹ̀ oríṣiríṣi àwọn kan mí wà ń bẹ̀ ó ṣe wá jẹ́ àwọn ara wa so that. ojú òpó ti já lẹ́ẹ̀kan tá a bá fẹ́ pè a lè pè sórí 08023687432 bí a kì í gbà kíkan bíi méjì sí torí látàárọ̀ náà bá a ṣe wọlé náà ní ká jẹ́ ká tó mọ ibi tí ó dé dúró nìkan ti pè ẹ kú alẹ́ o. olóyè Laji Abbas. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. èmi ilé sọmi ni láti London, United Kingdom. tó ẹ bá wa dá sí ètò. ẹ ṣeun tí tẹ́ ẹ rí mi gbọ́ èmi náà kọ́kọ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa barrister Fẹ́mi Fálànà sàn wọ́n ṣeun lórí ọ̀rọ̀ ikú Timothy Adegoke mo kí gbogbo yín bàbá gbàgede ẹ̀yin Alhaji Oríyọmí tèmi kàn fẹ́ sọ òun náà ni wípé ní àwọn ìlú káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ẹ ṣe ń fẹnu kàn nígbà tí ìwádìí bá bẹ̀rẹ̀ ní pẹrẹu kí wọ́n tún tanná sí ìdí kókó àwọn ẹ̀mí mìíràn tó lè ti tọwọ́ Adédoyin probably bọ́ mi ò sọ pé ó ti rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n máa ń ṣe ń bíbà nìyẹn. kò yẹ kí àìsàn máa sọ fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó lè gbé àwọn ìgbésẹ̀ iṣẹ́ mọ́ ọ̀rọ̀ ìlú yìí ọkọ̀ yẹ ká ẹ̀sẹ̀ máa sọ fún wọn afurasí yàn gbogbo agbègbè iṣẹ́ wọn ni wọ́n lọ bẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ibi tó bá yẹ káàsì ó ti wá tí ò bá wá mo rò pé IGP
ọ̀gá ọlọ́pàá pátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló lágbára àti gbégbèsè rẹ̀ pé ọ̀dà o gbogbo àwọn ibẹ̀ o àwọn ibi báyìí ibi tí ẹ̀sẹ̀ sí lóòkù Timothy yẹn òkú mélòó wọn ti sin síbẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan gbogbo àwọn ìwádìí báwọn ló yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́. àti gbogbo àwọn ọmọ tí ẹ̀mí wọn náà ń bọ́ ní Odùduwà yunifásitì tó dálẹ̀ ara àwọn àyẹ̀wò yẹn náà. wọ́n parọ́ mọ́ wọn ni o òótọ́ ni o gbogbo yẹn lẹ́yìn kí ìwádìí ó ti wáyé lórí ẹ̀. Ọlọ́run sì jẹ́ orí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run pẹ̀lú bàbá wa tó ti bá wa gbé kéèsì ọ̀hún dání. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé pọ̀ ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ rí i pé bóyá bá ti gbà bí kan ẹyọkà àbí méjì sí mo láàlẹ́ pè sórí direct line náà àṣetọ̀ sí WhatsApp ìjà pè sórí 08023687432 ká tó máa tàtàrí lálẹ́. owó ẹ̀yìn ló kóde dókítà ń bá tiẹ̀ nọ́ọ̀sì ń bá tiẹ̀ ìgbàgbọ́ ń bá tiẹ̀ ìmàlẹ́ ń bá tiẹ̀ olùkọ́ ń bá tiẹ̀ ọ̀gá iṣẹ́ ń bá. gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ tó bá kù wọ nìkan máa bira rẹ o lè láyà lóòótọ́ ọkàn rẹ lè di o lè máa sọ pé ayé láàṣẹ ká tó sọ̀rọ̀ ṣùgbọ́n béèrè kan mo fẹ́ bi ọ́ oṣù mẹ́sàn-án ọwọ́ apẹ́ jù oṣù mẹ́wàá ọpẹ́ jù ọmọ ìlú oṣù méjìlá nínú ọjáde oṣù mẹ́sàn-án sí mẹ́wàá iná ẹ̀ lọ́mọ máa ń lò nínú tọmọ wa jáde o bóṣù mẹ́sàn-án ṣe kéré lọ́dọ̀ tàwa ogun gan-an lójú ọmọ tí ń bẹ nínú nígbà ọmọ bá wá jáyé tán ó ti gbàgbé gbogbo tó lò ń bẹ tọwọ́ wá gbàgbé pé tọwọ́ bá ti wá kú tán kò sí ọ̀run torí pé ààrẹ nìkan kan tó lọ tó dé tó wá fún wa ní ààbọ̀ lọ́wọ́ á fi ọlọ́kàn balẹ̀ tó fi ń ṣiṣẹ́ ẹbú sàárè ń bẹ o sàárè ń bẹ ẹ jẹ́ ń gbé pè ẹ kú alẹ́ o. ẹ kálẹ́. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. etí ò gbéjú mọ́ mọ́sọ́fà tá a bá ti pè é já máa kó òǹbí ẹ̀rọ wa ẹjá múra ṣíṣe eré ní ṣíṣe kágbà yìí pé ìwà tá a bá ń hù tá a fẹ́ ká yóò rí ni òun ìwà burúkú ìwà tá a bá ń hù tá a fẹ́ ká yóò rí ni ìwà burúkú ni ìwà tá a bá ń hù tá a fẹ́ ká yóò rí wa ń bẹ̀ tó ìpé tẹ́ bá rí wa ń bẹ̀ wọ́n ó tó kí wa ni òun ìwà rí ẹjá múṣẹ́ eré ní ṣíṣe mọ́rò yìí pé ẹ̀san kò sí láyé ẹ̀san ń bẹ láyé ẹ̀san ń bẹ lọ́run ìtẹ̀yẹn bá ṣe ṣe èèyàn ọgbà ẹ jẹ́ ń gbé pẹ̀lú ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ sà. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. mò ń pè láti àṣeṣe. níbo ní já ṣeéṣe. ní ìpínlẹ̀ Ògùn. Lagos express Ìbàdàn. ìpínlẹ̀ Ògùn. Lagos state. à ń gbọ́ yín. mo ní ó ní nǹkan kan tí ó yẹ kí wọ́n béèrè. Hello, ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa? Gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín. Olóní nǹkan kan tó yẹ kí wọ́n béèrè. Hello? Bóyá ẹ̀ ń gbọ́ra yín padà torí gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Tó mo kí ọmọdé o, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Tó bá kù wọ nìkan máa bèè lọ́wọ́ ọkàn rẹ yí pé tó bá pàdé pẹ̀lú Ọlọ́run sọ́jọ́ náà sàn án. Tó ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìlú Ìbàdàn tẹ̀mí wà yóò ní bàjẹ́, orílẹ̀ Ìbàdàn ò ní bàjẹ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní bàjẹ́, orílẹ̀-èdè wa Nàìjíríà ò ní bàjẹ́, Áfíríkà ò ní bàjẹ́, àgbáyé ò ní bàjẹ́. Àmọ́ ẹ̀mẹ́jà ṣe tí ó bàjẹ́ ẹjẹ́ akópa wa nínú ìlọsíwájú àti ìdàgbàsókè àgbáyé. Tó mo kí ọmọdé o, mo kí àgbà lórúkọ bàbá mi o. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas fi ń kí wa yí pé títí ìgbà tá a tó pàdé o ṣe ìgbàgbé pé ìta àrọ̀mọ́ oyè ilẹ̀ Ìbàdàn là ń bá bọ̀ sí apá kejì kọ́ làbàdé là ń bá bọ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín ló kí wa pé títí ìgbà tá a tó pàdé pé ejò kò ní rọ̀lù wèrè pé láyè kó dúró ire o.